A kú dédé àsìkò ìjáre ní gbogbo ibikíbi tẹ́ bá tuntun láǹfààní láti máa wo ìkànnì yìí. Benjamin Olúwaṣẹ́gun Olúwapamílẹ́yìn lórúkọ mi. Tó bá yẹ pé first time títí ní eléyìí tẹ́ máa darapọ̀ mọ́ ìkànnì Lọ́fàsẹ̀ náà sì lè já sí ẹ bá subscribe sí ẹ̀wẹ̀gbẹ́ rẹ̀ ọ̀hún ẹ̀rọ máa kọ̀ọ̀kan níbẹ̀ tó lè bá máa pè ní notification bell ẹ bá wa tẹ̀ tán kọ́ yóò gbọ́sọ̀ mẹ́ta kan wá tí ń bẹ lókè òun kẹ́ mú option a lé àti lí tó lè bá máa pè ní option all nǹkan bá wa tẹ̀ bá ti tẹ̀ tán èèyàn dára ẹ̀ láǹfààní láti máa wo ìkànnì yìí ní gbogbo ìgbà táwọn ìtàn bá ti jáde. À ń pọ̀rọ̀ òun lọ́wọ́ ẹ̀ bí eré bí àwàdà ó ń láàárọ̀ nínú kékeré la pé kí ara bí aṣọ òfẹ́ ká mọ́ ìròyìn tí mo gbọ́ bà mí lẹ́rù wọ́n ní àwọn agbanipa wọ́n sì ń rá bàbà nílùú Ọ̀yọ́ àgọ́ ọ̀já pẹ̀lú àwọn ahoro èmi wá ní kí la gbé kí la jù kí la fàfàfà tá a fà tán kí la ń fà gan kí la ń dù gan kí ló wá dé tá a mọ̀ fi kú wára wa káàkiri inú ìbẹ̀rù bojo ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wà bó tiẹ̀ jẹ́ wípé bàbá Alaago ọ̀já digbí ni wọ́n wà bí ọkùnrin torí n táwọn ń ṣe lọ́kàn tiwọn ò nítorí àrọmọdọ́mọ wọn nígbàgbọ́ pé nítorí kéèyàn ó lò láyé àwọn tí ń lò already so kí la fi ilẹ̀ di ọmọ ló sì tún kù. So having said that ntẹ́mi gbìyànjú àti sọ ọ̀nà wípé sí ọ̀ràn lóye jíjẹ ni ṣé wàhálà ń bẹ ń bi ọba jíjẹ ṣé tìpátìkùkù wọn fi jà sípa because ayé ò tí ì dáyé social media ní November 1992 tí wọ́n gbẹ̀mí Aṣípa Ọ̀yọ́ olóyè Àmọ̀dá Ọlọ́run Òṣèbí fortunately enough mo láǹfààní àti wà lọ́yọ́ lásìkò ìgbà náà mo dẹ̀ ṣàlàyé bó ṣe jẹ́ ń gbà wọn ẹni tí mo ń bá ṣiṣẹ́ tó náà jọmọ ọba débi pé ilà tí ń bẹ lẹ́ẹ̀kẹ́ Aláàfin ló wà lẹ́ẹ̀kẹ́ ọ̀gá mi tí mo ṣe kọ̀ǹdọ́kítọ̀ lẹ́yìn rẹ̀ ẹ̀já wo bọ́lọ̀ ọba mi ṣe ń ṣiṣẹ́ wá ìtọ́jẹ́gba tí mo wà lọ́yọ́ nírú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ṣẹlẹ̀ because lásìkò gba náà kò sẹ́ni tọ́mọ̀ wípé a sọ nǹkan kan ń pa rẹ̀ pé ọ̀rọ̀ jẹ jáde ń pa rẹ̀ mọ̀ sínú mọ̀ sí kan la fi ṣe kẹ́hìn mo bá lọ sọ́yọ́ iléèwé mo fẹ́ tẹ̀síwájú iléèwé la fẹ́ tẹ̀ wájú a sì gbìyànjú a lọ sólífẹ̀tì wọn láwọn àwọn ọmọ Ọ̀yọ́ wọn máa ń kọ́kọ́ gbà á bẹ̀ a lọ sí Saint Bernard àráyè wọlé a lọ sí Abíọ́dún Àtìbà wọ́n ní ká jẹ́ táàmù ó parí
ọwọ́ tó bá sì dilẹ̀ lè ṣú wáṣẹ́ fún. Mi ò dúró dègbà tí àwọn iléèwé ọgbà mi sílé ìwé ni mo fi ń wá nǹkan kan ṣe gẹ́gẹ́ bí ọmọ tó fẹ́ràn iṣẹ́ ṣíṣe tí ò sì fẹ́ kéèyàn dárúkọ òun sídìí ìbàjẹ́. Kọ̀ńdọ́tọ̀ sódà bẹ́ẹ̀ nìkan kọ́ ni mo ṣe o, mo ṣe kọ̀ńdọ́tọ̀ pọ́npọ́n táàmù lọ sẹ́gẹ̀ lọ kó ẹ̀ táàmù lọ sóko lọ rí èkó ẹ̀gẹ́ láyé ìgbà náà. Ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rín. Mo ṣe mo tẹ̀lé ọkọ̀ eléèdú, mo bá wọn to àgbàdo lọ́jà ilé ìkàrà so that àwọn tó bá ń doubt ṣé rọ́ nípa àbí òótọ́ ní sọ wọ́n mọ̀ wípé reality ni mo máa ń sọ. That short period ni mo ti sáré gbìyànjú bẹ́ẹ̀ yẹn torí pé ní tí wọ́n fi kọ́ wa ni pé àtẹ́lẹwọ́ ẹni kì í fìyà jẹ ni kì í tàn ní jẹ. Now n tó gbé mi wá lónìí ní pé ìròyìn tó tẹ̀ mí lọ́wọ́ ni pé àwòdì ó ti ń rà bàbà. Àwọn agbanipa wọ́n ti wà lóde Ọ̀yọ́. Kò wá sàn méjì tí wọ́n ń wá káàkiri ju àwọn tó gboyè lọ́wọ́ gómìnà Ṣèyí Mákindé lọ. Ńbo wọ́n ti wá èmi ò mọ̀ o, ta ló rán wọn èmi ò mọ̀, ṣùgbọ́n àkíyèsí tó sáré ṣe mí ntọ́ ta mí nídìí pa ntọ́ jẹ́ kí n káràmásìkí ẹ̀ ni pé kòrun ni ó dòyè ká ni bí eré bí àwàdà tí àmùdá Ọlọ́run ò ṣe bí aṣípọ̀ Ọ̀yọ́ ọ̀gbà náà tó fi dẹni ilẹ̀ rẹ o. Bí eré bí àwàdà Alaago Lukman Aróńfálè ó náà da ẹ̀rá lẹ̀ kẹ́nẹ̀dé tí wọ́n fi lè fi kú ránṣẹ́ sí bàbá Alaago Ọ̀já ọba Abdulganiu. Òun náà làwọn ọ̀rọ̀ t'Alaago Ọ̀já ń sọ, ìfọ̀rọ̀wérọ̀ ìfọ̀rọ̀wánilẹ́nuwò t'Alaago Ọ̀já ń ṣe because léròǹgbà Ọ̀yọ́ àkọ́kọ́ gbogbo àwa tá ń sọ̀rọ̀ ó yẹ ká fira wa kọ́ Ọ̀yọ́ lọ́rùn. Màá sọ reason o, because majority àwa tá ń sọ̀rọ̀ nígun kejì kò sẹ́ni tó dúnkokò mẹ́nìkan kan nù wa. Àwọn Ọ̀yọ́ nìkan ni wọ́n ń dúnkokò mọ́ wa. Mọ̀ ń bọ̀ o, ẹ lè mọ̀ wípé kìí ṣeré, wọn ò fi ṣeré. Ntí wọ́n ń rò kò yé mi o, ntí wọ́n ń bá káàkiri kò yé mi o. Wọn ò sì gbẹ́nu ẹnì kankan fálágbàfọ̀. Kálukú wa ló lórí ọ̀fẹ́ àti sọ tẹnu ẹ̀. Àwọn náà ń bẹ́ ebú, kò sẹ́ni tó pé wọ́n ṣe bẹ́ ebú o. Now bẹ́ẹ̀ bá rántí dáadáa pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ́yọ̀ọ́ ni wọ́n ń sọ̀rọ̀ nípa Benny. Wọ́n ní ó gbọ́ àwọn nífẹ̀ẹ́ ọkọrin bú Aláàfin àwọn igbádogójì èrò wájà. Wọ́n wá ń dúnkokò mọ́. Benny wá post ẹ̀, this man Adébóyèdé ara ńlá wọn àbí aràn làwọn threatened to pine me and said him and his teams are planning to jí mi gbé. I want world to see, and if truly you are in New Jersey, I report this to the United States Embassy first thing tomorrow morning. So onlele o, I promise you one thing. Ntí ọ̀gbẹ́ni yẹn sọ Adébọ̀bóyè ara ńlá wọn also. I promise you one thing. Lọ́jọ́ tí ọwọ́ bá tẹ̀ ẹ́ wà láìtàláì súnmọ́bì láì èmi gangan ni mo máa fi ọwọ́ mi pa ọ́. Ohun tí ọ̀gbẹ́ni Adébọ̀bóyè
ara ń là wọ́n àbí aràn là wọ́n n tó sọ nìyẹn. Screenshot ẹ̀ ni mo ní lọ́wọ́ lórí Facebook in case bí ó bá jiyàn. So now ẹja wa béèrè lọ́wọ́ ara wa pé kí la fàfàfà tó ìdébi eléyìí kẹ́dọ̀ ọmọ dúnkòkò mẹ́dẹ̀ẹ́gbẹ́ pé ọjọ́ tọ́wọ́ bá tẹ̀ ẹ́ òun fúnra lára òun ló wọ́n pẹ́ ní ẹlẹ́ni. Ta ló wá mọye èròkà tí wọ́n ń gbà lórí irú wa. Àwọn tí wọ́n lè máa fi kú wá àwọn èèyàn káàkiri, àwọn tí ọjọba ti jọba ẹ̀tọ́ kálukú ń béèrè fún. Kò ì sẹ́ni tó sọ pé kí kálukú ọmọ béèrè ẹ̀tọ́ tiẹ̀. Àjọba ṣe wá dogun, àwọn èèyàn kan jọba kò mú wàhálà dání. Now kí nìdí tí wọ́n fi ń wá bàbá Alaago Ọjà káàkiri? Ẹ̀yin náà máa gbọ́ ọ̀rọ̀ yìí. Bàbá Alaago Ọjà bẹ́ẹ̀ bá sọ ẹ̀ mọ́ díjú méjèèjì o. Because mo rí àwọn ọmọ Ọ̀yọ́ kan tí wọ́n sọ wípé ńgbà tí Aláàfin àná ń bẹ láyé wọ́n ní kò sẹ́ni tó bi í léèrè pé ikú Bọ́lá jẹ́, wọ́n á ní ikú Bọ́lá jẹ́ ńgbà Aláàfin ti lọ tán. Bí wọ́n bá dán wò àṣírí wọn ó tú, àṣírí wọn ti tú already. Because ayé jẹ́ ti èjìlá wa yìí, ayé kọ̀ǹpútà la wà yìí. Bàbá Alaago Ọjà ti ń takù wọn tipẹ́tipẹ́. Eléyìí ẹ máa rí pé bàbá yẹn young dáadáa. Now ẹ jẹ́ kí n play n tó mú wọn máa lépa bàbá yìí káàkiri. Aládìkún ojú ọ̀la sílé ojú ọ̀la sílé. Ilé ẹjọ́ ti bàjú lọ́rọ̀ ọmọ Áfíríkà lónìí ẹjọ́ ti rí àgbẹ̀. Ilé ẹjọ́ ti bàjú léèwé wọn ládùúgbò ní agolo lójú ọjà àgbáyé. Ok, ìkànnì ìyẹn gangan kọ́ eléyìí ni. Bẹ́ẹ̀ni. Ó sì máa ń pè ní ìlú ọ̀dọ́ Aláàfin. Aláàfin ò ní ìlú níyì o. Ọ̀yọ́ ọlé àtúndà bẹ́ẹ̀ lágbára lù rẹ̀ tó sí. Wọ́n ní wọ́n ń pè ìlú Ìlọ́yọ̀ Aláàfin. Bàbá Alaago Ọjà ní Aláàfin ò nílùú níyì o. Ọ̀yọ́ ọlé ní Kàtúngà ibẹ̀ lágbára rẹ̀ pín sí. Àwọn gbólóhùn yẹn ni o. Bàbá ní ó ń ṣàtìpó lọ́dọ̀ Alaago Ọjà ni. Ọ̀yálégbé bó ṣe rí nù. Ọ̀yálégbé ni bó ṣe rí nù. Ọ̀yọ́ ilé tí wọ́n tún ní 830 lọ́jọ́ bá ní 1837. Bàbá ní 1792 nira àwọn dé àgọ́ Ọjà. Ọ̀yọ́ ilé tún ní 1830 1835 lọ́yọ́ ilé tú bọ̀ tó ti ń tú sára tẹ́lẹ̀tẹ́lẹ̀ o. 1835 ló tú finally. 1837 ńlá tí bá jọba ní àgọ́ Ọjà. Wọ́n láwọn ti lé ní 50 ọdún ń bẹ̀ kátìbà tó dé.
kábíyèsí adéọpẹ lórí o bó ni wọ́n fà kókò ìdúfẹ́ lọ́wọ́ ẹnjìnìà Olúwaṣèyí ọmọ Mákindé tó jẹ́ pé ó forí lápá ayé já gbogbo náà gọ́fìnà mi máa sá fún kọ̀ọ̀sá rárá ó dúró níta. now boko ọba jìnnà ilá ò gbọdọ̀ kó a ní láti gbà kókó ara wa. number one ò ní wípé kí ló dé tó lè mọ́ Ọ̀yọ́ tó bẹ́ẹ̀ ẹ̀yin Ọ̀yọ́ kí ni tẹ́ ẹ fẹ́ gangan kí ló dé tẹ́ ẹ jẹ́ káwọn èèyàn fẹ̀dọ̀ lórí òróǹro kí ló dé tí wọ́n ń pè yín láyàn tẹ́ ẹ tún ń jó sí i kí ló dé tẹ́ ẹ gbà láfíà láàyè kí ló dé tẹ́ ẹ rora yín pin kí ló dé tẹ́ ẹ ronú nípa àdàgbàsókè kí ló dé tẹ́ ẹ ní àwòkọ́ṣe nínú àwọn èèyàn gidi kí ló dé tó jẹ́ pé gbogbo yín lẹ wá yà nìkan pèrò ọ̀rọ̀ tí nìkan ló yé yín ìtàn tí nìkan ló dùn ìtàn tí nìkan lè fẹ́ establish mo láǹfààní láti sọ fún gbogbo ọmọ káàrọ̀ òjìrè tí ń gbọ́ mi wípé ìwé ìtàn Reverend Samuel Johnson the history of Yorùbá mi ò mọ̀ bóyá yín mọ̀ wípé ó pé méjì mi mọ̀ bóyá ẹ mọ̀ ó pé méjì ẹ̀já mọ̀ béèrè àníyàn lọ. now ikú tó pa bàbá wa àmúdá Ọlọ́run ò ṣe bí ní November 1992 náà lọ pa Alhaji Lukman Aronfali lọ́yọ̀ ìkan náà ni o láyé Aláàfin kan àmúdá Ọlọ́run ò ṣe bí dára lẹ̀ láyé Aláàfin kan Alhaji Lukman Aronfali ọ̀dára lẹ̀ nǹkan kan ò gbọ́dọ̀ ṣe Alágo Ọ̀jà tìlú Àgọ́ Ọ̀jà ìra ò sì gbọ́dọ̀ rin àwọn aláhoro torí pé àwọn èèyàn wọ̀nyí wà nínú káyà sókè wọ́n ti rá àwọn ìránṣẹ́ ikú tí wọ́n wá àwọn èèyàn lọlé tí wọ́n ń rá bàbà nínú lójúde wọn láyìíká ilé wọn tí wọ́n ń sọ wọn káàkiri kò sẹ́ni méjì tá a lè bẹ̀ ju ẹnjìnìà Ṣèyí Mákindé lọ àṣà ò gbọ́dọ̀ wọlé kó gbé wúrẹ́ àwòdì ò gbọ́dọ̀ wọlé kó gbàgùntàn ìran káàrọ̀ òjìrè lọ sọ wípé kólógì ni ó tó pàgùntàn lọ́ọ̀dẹ̀ wọ́n lọ yẹ kí baálé ilé ó tají ó wà very very disturbing ó jẹ́ nǹkan tí ń dùn yàn tí ń bá yàn lọ́kàn jẹ́ oyè tó yẹ ká jẹ ká kọ́ ọmọlùpọ̀ bọ̀ ká bára wa rẹ́rìn ká bára wa ṣeré kájọ ṣàjọyọ̀ oyè tí ò dín ọlá ẹnì kankan kù níjọ́ wọn ti ń jọba ńlẹ̀ Ifẹ̀ mi ò rò pé ó dín ọlá Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ kù níjọ́ wọn ti ní wọ́n ń joyè ńbàdàn mi ò rí olóyè tó borí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn bí wọ́n ti ń jọba tó lẹ́gbàá tí wọ́n jọba tó ń Jẹ̀bú mi ò rí agbára olóyè kan tó ju ti Àwùjalẹ̀ tàbí Tálákẹ́ Ẹ̀gbá lọ. so kí ló wá dé kí ló sẹ̀yìn ọmọ Ọ̀yọ́ ọ̀rọ̀ àwàdà kọ́ leléyìí ọ̀rọ̀ ebú kọ́ leléyìí ọ̀rọ̀ èpè kọ́ leléyìí ọ̀rọ̀ ìpera ẹni sájọ tó nírònú ni ọ̀rọ̀ ìbéèrè kí làwọn èèyàn wọ̀nyí ṣe tẹ́ ẹ fẹ́ pa wọ́n tá ń ránṣẹ́ irú ẹ̀ tá ń gba ayánipa agbanipa kí ló lè tó bẹ́ẹ̀ bí nǹkan bá dùn tí ò bá tẹ́ ń lọ́rùn ẹ gbalé ẹjọ́ lọ àsìkò tá a wà yìí ó ti kọjá àsìkò tá a jẹ́rìí ẹnìkan pé lágbájá ò lè ṣe tàmẹ̀dùn ò lè ṣe kò sẹ́ni tí ò lè ṣe nǹkan kan many people are so desperate that they can do and undo ẹ̀mí téèyàn kan ò lè fún yàn
kéèyàn kan dẹ̀ wá ní lọ́kàn láti gbà just like that. bàbá Alaago Ọ̀já ò kíà báwọn ò bá kíà torí ọjọ́ orí wọn, gbogbo àgọ́ Ọ̀já máa kíà, gbogbo ọmọ káàárọ̀ òjíire máa kíà. So láti ọ̀sán tí mo ti gbọ́, ọkàn mi ò lélẹ̀ but mi ò láǹfààní láti sáré wá sórí ìtàkùn ayélujára. Mo fẹ́ dá dúró dàsìkò yìí. Mo mọ̀ pé ọ̀sán là á ṣiṣẹ́, ojúmọmọ là á ṣòwò, alẹ́ là á sinmi. Mr. Tunde Okoli, God bless you sir. So ọ̀rọ̀ rẹ̀ o gbogbo ọmọ káàárọ̀ òjíire bí o. A lè pé ò ní rí bẹ́ẹ̀ kó rí bẹ́ẹ̀ o. Wọ́n á ní kí ló dé tí wọ́n dákẹ́ wọ́n lé. Ṣẹ́ẹ̀sì mọ̀ pé ó ṣe mí rí. Ń làgbébọ̀ adìẹ fi ráwọ̀ òdì tó feré gé. Irú ẹ̀ ti ṣẹlẹ̀ lójú bàbá Alaago Ọ̀já rí. Ojú wọn wọ́n ṣe pa àmùdá Ọlọ́run ò ṣebi. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni wọ́n lè fẹ́ silent bàbá yìí sí. Ọwọ́ à ń bẹ́ ń gba tán pa àmùdá Ọlọ́run ò ṣebi. Wọ́n jọ rí àwòrán ẹ̀ ń tọ́rán wọn wá pa àmùdá Ọlọ́run ò ṣebi ni. Pé ẹ̀ń tó ní ká dá ẹ̀mí rẹ̀ légbodò rèé o. Bó o bá lẹ́jọ́ láti bí tẹ bá dọ̀rùn ẹ̀ máa bíra yín. So àwọn mẹ́ta làwọn wà ń bẹ̀. Bẹ́ẹ̀ni kẹta ṣe gbọ́ báyìí, obìnrin dàálẹ̀ kò gbọ́dọ̀ lọ. Wọ́n bẹ̀rẹ̀ sí ní kó àdàbò, wọ́n ń sa ní sàbí ìgbà téèyàn ń sa ẹran. Ọ̀dákẹ́wọ́ jọrọ sínú gbóǹbẹ̀. Lérò ọkàn wọn, ìyìn léyìn ò ti kú. Bàbá tó jẹ́ Alaago Ọ̀já yìí, kádàrá ló ní bàbá yìí máa dádé. Kí wọ́n tó kọjú sọ́dọ̀ wọn ti bẹ́ sómi. Wọ́n sa àmùdá Ọlọ́run ò ṣebi ládàákọ̀ràn. Wọ́n lọ bàbá lọ́rùn, wọ́n dá sí ìdí sílẹ̀ nù. Ọ̀yọ́ gbóná janjanjan. Ìbàdàn làwa kúkú ti ń bọ̀. Ó kù díẹ̀ ká dówó dé, ńlọ ní mọ́tò kan dá wa dúró. Sódà bẹ́ẹ̀ dúró. Wọ́n gba kẹsàn-án lọ o. Kí ló ṣẹlẹ̀? Ẹni orí yọ ó dilé, gbogbo ògbóró dá paropáro. Ẹni tí bá ń bẹ lọ́yọ̀ọ́ ńjọ́ náà kọjá mi. Gbogbo akẹsàn wọ́n dáná táyà síbẹ̀ ni. Ọ̀yọ́ dá paropáro, ọlọ́mọ ń pe ọmọ ẹ̀ sínú ilé. Ní November 1992, ọjọ́ mọ́ndé gbàgbé ni láyé mi. Ọjọ́ kejì a lè lọ síbi kankan o. Gbogbo ìsàlẹ̀ Ọ̀yọ́ ń gbóná janjanjan ni. Lágbájá lọ́pàá. Nígbà náà ó wà glaring. Yes, kò sápamọ́. Nígbà náà ó wà glaring. Because ó láwọn tí wọ́n jọ ń du nǹkan. Bàbá àmùdá Ọlọ́run ò ṣebi. Láyé wá ròyìn pé bàbá yìí náìsì gan. Àwàdà tí wọ́n máa ń ṣe tẹ́yìn sọ fún mi ńgbà náà ni pé bí bàbá ṣe jẹ́ olóyè tó ń sì ń lọ sóko. Bá ṣe pa àmùdá Ọlọ́run ò ṣebi bá fẹ́ roko, yóò wá bọ́ ìlẹ̀kẹ̀, yóò wá gbé kọ́ sára gí, yóò ní aṣípa dúró bí èmi àmùdá Ọlọ́run ò ṣebi fẹ́ ṣiṣẹ́. Yóò gbé lẹ̀kẹ̀ pé ìlẹ̀kẹ̀ yìí ni oyè aṣípa, yóò gbé kọ́ aṣípa dúró báyìí ná, èmi àmùdá Ọlọ́run ò ṣebi fẹ́ ṣiṣẹ́, mo fẹ́ roko. Ṣùgbọ́n Mr. No Nonsense ni aṣípa Ọ̀yọ́ ńgbà náà. Àwọn èèyàn tó mọ̀ wọ́n sọ Mr. What? Mr. No Nonsense. Bàbá yẹn ò gbàjọgọ̀dì. Irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀
tó ti ṣẹlẹ̀ lójú Alágo Ọ̀já bí wọ́n bá dákẹ́ mọ́lé wọ́n á dákẹ́ pa. ọ̀nà sójà ló pa wọ́n lèmi ṣe ń pariwo. wọ́n láwọn jàǹdùkú kan lọ wọlé ẹnìkan àwọn agbébọn rìn téèyàn mọ̀ sáyẹ́sì tó ń lo wáyà ni àti kí àti lí àti há ṣé wọ́n tó ń padà lò ní. mo rò pé ayé ti advance ayé ọ̀jà mọ́ oríire láyé fẹ́ ṣe. a gbọ́dọ̀ gbọ́ pé sọ́rí o wọ́n pa bàbá Alágo Ọ̀já àbí wọ́n pa ẹnìkan o God forbid Ọlọ́run ní járírú ẹ̀. yóò gbóná ju ti 1992 lọ o. lóòótọ́ ńlọ́sẹ̀lẹ̀ sí Alhaji lu àbí olóyè Lukman Arúnfálè. ẹ mọ̀ wo pé kò wú tẹ̀tẹ̀ díẹ̀ ń tàlàbánu apẹ́ ẹ̀dùn lọ́rọ̀ tiwọn. àwọn tí wọ́n jọ lọ ìyàwó nǹkankan mi ò fẹ́ sọ̀rọ̀ púpọ̀ lórí tiwọn. but àwọn ló fà á tó fi rí báyìí lónìí tẹ́nìkan kò fi láǹfààní àti pọ̀ṣù kú máa yẹn. àwọn tí wọ́n jọ lọ refuse láti sọ̀rọ̀ nígbà tó yẹ kán sọ̀rọ̀ kódà ìgbà tó ń sọ pé ara wọn ò yá gan-an mo fẹ́ lè mọ́ dà sí mọ́. láti ẹjọ́ ìlà ti ní Fẹ́mi Fálànà petition DSS pé kí wọ́n summon Aláàfin. àká lásán ni ìgbésẹ̀ kankan ò tẹ́lẹ̀ níbo lẹ ti gbọ́ pé wọ́n summon wọn. kò sí nǹkan tó ṣẹlẹ̀ tẹ́tí òwò. bẹ́lẹ́ bí bá ṣe fẹ́ ṣe bíi tiẹ̀ ni wọ́n ṣe. àwọn tán jọ lọ ń sá fọ́rọ̀ wọn fẹ́ sọ̀rọ̀. Yorùbá sì ni wòlé wá kúrò níjòyè ilé bàbá ẹ̀. tí bàbá Alágo Ọ̀já bá dákẹ́ mọ́lé Ọlọ́run má jẹ́ èèyàn òbò rẹ̀ mọ́lé pa o. bára lé ẹni bá lẹ́nu sí lèèyàn lẹ́sẹ̀. bára lé ẹni bá lẹ́sẹ̀ sí lèèyàn lẹ́nu. ọ̀mẹ́kún sun ọ̀mẹ́rínrín kó tó dáa fóńtọ̀ yóò nira kóńtọ̀ tó ráyé gbé yóò nira. òde bí wọ́n ti ń sunkún ò lè bá wọn sunkún òde bí wọ́n ti rẹ́rìn ò lè rẹ́rìn. bóòlù sí wá fẹ́ ṣe ilé ayé ẹ. bòmí mọ́ra kí n ṣe pa ọ́ làrún wí túnmí ta kí n tú ọ sílẹ̀ ní ń pariwo. gómìnà Ṣèyí Mákindé àṣetán ló nìyí o àìdúpẹ́ lọ́wọ́ aláṣekù o. àti pàápàá bàbá dáṣọ fọ́lẹ̀ sí là á pa láró. ẹ ti dáṣọ fọ́lẹ̀ ńlẹ́ sí fáwọn èèyàn ìjòyè ẹ bá wọn pa láró. ẹ dáàbò bò ẹ fún ọ láàbò tó péye. ikú ọ̀gbọ́dọ̀ pẹ̀tà lójú ràn ọmọ ìtọ́wò oníkọlà kú o ìkankan nu ọ̀gbọ́dọ̀ pẹ̀dín. wọ́n ti joyè eléyìí ẹni tí ó bá tẹ́ lọ́rùn kó gbalé ẹjọ́ lọ ilé ẹjọ́ ló lè bá wa yanjú ọ̀rọ̀. Ọ̀yọ́ ń dúnkokò mọ́ wa o gan gidi. wọ́n ń dúnkokò mẹ́mẹ́ tí mo ń sọ̀rọ̀ yìí gan gidi. ṣùgbọ́n bá ti sọ̀rọ̀ tán bá ti lọ èmi ń blọ́ọ̀kù wọn dànù ni. n ó sì screenshot ẹ̀ pẹ̀lú nọ́mbà wọn n ó tọ́jú ẹ̀ fún reference. àwọn ò lámúmọ́ra rárá. n tí wọ́n fẹ́ ni pé kí wọ́n máa sọ̀rọ̀ kẹ́yìn tí wọ́n ń sọ̀rọ̀ yín kẹ́ ẹ má sọ nǹkan kan kẹ́ ẹ panu mọ́ ṣé gbogbo ara já lọ́wọ́ lè gbà á. ó ti já mọ̀ wípé wọ́n wà too desperate and they can do and undo the way they talk the way they react the way they argue. bí bá wọn pàdé ní comment section èpè ni the way bọ́n ṣe máa ṣe pé gan ẹ ti mọ̀ pé tán owó wọn bá bà yín gan ọ̀sẹ̀ tí wọ́n fi ń gún Ọlọ́run ló lè sọ. bọ́n bá máa post tìkanra ni bí wọ́n ń ka post yín tìkanra ni bọ́n ń wo fídíò yín tìkanra ni èpè ní ṣá
bí ẹni pé wọ́n fomi èpè wẹ̀ wọ́n àdẹ̀ blame wọn Àwọlẹ̀ ló fi wọ́n ṣépè. wọ́n sọ pé Àwọlẹ̀ ṣépè fún ìran Yorùbá náà o ìran Ọ̀yọ́ ló ṣépè fún torí pé Àwọlẹ̀ ò délùú tiwa ìpè Àwọlẹ̀ ò dé Ifẹ̀ ìpè Àwọlẹ̀ ò dé Ògùdù kò dé ìpínlẹ̀ Ògùn ìpínlẹ̀ Ògùn ń great sí lójoojúmọ́ ni wọ́n expose sí lójoojúmọ́ ni wọ́n ń kún sí lójoojúmọ́ ni kò dé ìpínlẹ̀ Èkó èrò lè ṣe kérò ọmọ rẹ̀ kó ìpè Àwọlẹ̀ ò dé Ìlọrin bẹ̀ yẹn Ìlọrin ń kún sọ̀mùsọ̀mù lójoojúmọ́ ni àwa sọ pé ìpè Àwọlẹ̀ dóṣogbo Òṣogbo ń develop lójoojúmọ́ ni ìpè Àwọlẹ̀ ò dákúrẹ́ kò dádó Èkìtì ìpè Àwọlẹ̀ ò dé Iléṣà kò dé Ilé Ifẹ̀ sọ̀yọ́ nìkan náà lè pé Àwọlẹ̀ ń jà ló jẹ́ kí wọ́n máa rábá jógi lójú kan kí wọ́n máa pòyì lójú kan ràn yín bí omi inú ẹkù kí wọ́n máa wẹ̀ nínú òṣì àti ìpọ́njú. Ọ̀yọ́ lọ́lọ́ba Ọ̀yọ́ lọ́ládé Ọ̀yọ́ ló ní gbó Ọ̀yọ́ ló ní jù Ọ̀yọ́ ló ní yín Ọ̀yọ́ ló ní ìyàwó rẹ Ọ̀yọ́ ló ní ọkọ rẹ Ọ̀yọ́ ló ní fámìlì yín. Ọ̀yọ́ empire kí ló dé sẹ́yìn nìkan ni ńgbẹ́ ìjọba tí kò sẹ́ni tó lépa yín àwọn Ọ̀yọ́mèsì ń bínú wọn ò wí síta kò sẹ́ni tó lè sọ pé Ọ̀yọ́mèsì kankan sọ báyìí láti jọ́ tí ọba òwò adé ti jọba kò sẹ́ni tó lè sọ bẹ́ẹ̀ bí Ọ̀yọ́mèsì kankan sọ̀rọ̀ no inú lóko ẹ̀yẹ́ gbé wọn fi ṣe ojú làgbà yá wọn fi ṣe àgbà kankan ìyanu àgbà tó bá yánu ó ti dọmọdé wọn ò sọ nǹkan kan àwọn Ọ̀yọ́mèsì ò sọ nǹkan kan wọn mẹlẹngẹ wọn dẹngẹ po ó níbi tí wọn ti ń dúró dè yín àdúrà lásán wọn ń gbà kí aago yìí ó yí kọjá èmi wá ṣe bóyè tá a bá fọ̀tẹ̀ jẹ ṣe làákẹ́ bí ẹyin. àwọn Ọ̀yọ́mèsì gan tó yẹ ká pè ká pàṣúèdì ká bẹ̀ wọ́n àgbégbèsè láti bẹ̀ wọ́n. báwọn tó gbadé òsè ní rádélò látó ń bá káàkiri lẹ̀ náà mo fẹ́ wò jàre. Mr. Ifaniyi Ogunlọlá God bless you sir. So nbo la ń bá yàrá lọ eléyìí tó gbé mi wá ni pé nǹkan kan ò gbọdọ̀ ṣalágọ̀ ọ̀já ó wáyé wá lo destiny ni kí bàbá ìwúrí destiny ẹ̀ lò nothing must happen to anybody this time around wọn ó kókó wọn ó kékùté ilé yín bí nǹkan kan bá ṣe nìkan kan so àwa náà fira wa kọ́ yín lọ́rùn o nǹkan kan ò gbọ́dọ̀ ṣe wá o torí jẹ́jẹ́ ǹjẹ́jẹ́ wa la dúró o. Mr. Adetoye God bless you sir. lójú àwọn kan ìròyìn òfégè ni lójú àwọn tí wọ́n rí fìrífìrí ẹni ọwọ́ ẹjúlẹ̀ rò ń bà dìálẹ́ àdìbẹ́tà táwọn bá ké gbàjarè béèyàn ọba torí igi gbòdì ó yẹ kó súná fún ni yá bàbá torí iṣu fọwọ́ jóná ìtúpù kẹsí ni lẹ́nu ni béèyàn ọba torí nǹkan rù béèyàn ọba rù ó yẹ kó mọ tó fara ṣe. Mr. Leke Ayanbukola God bless you sir. ẹ ṣé mo dúpẹ́ o mo máa lóore o. So bí kú ọba pa ni ó yẹ kó jẹ́ kú rè. majority àwọn bàbá yẹn náà ti dàgbà kí wọ́n dògbó lókù kí wọ́n wá fọwọ́ páwó kí wọ́n fèrègì jobi ikú gbóná gbọ́dọ̀ pẹ́ nìkankan láàrin wọn. gómìnà Ṣèyí Mákindé là ń bẹ̀. Naturally wọ́n ti kọ lẹ́tà sí gómìnà Ṣèyí Mákindé wọ́n ti kọ lẹ́tà sí DSS wọ́n ti kọ lẹ́tà sí Commissioner of Police pé ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́ ayé àtijọ́ gan wọ́n ní wọ́n ń de àwọn lásìkò gbogbo ara wọn mú tó
eléyìí náà la fi ké gbàjarè sí gbogbo ọmọ káàárọ̀ oòjíire bí kẹ mọ́ sọ páwa nìkan là ń dé mọ́ra o n tójú ń rí tètè ń gbọ́ ń là ń gbìyànjú láti sọ fún wa àbí kílẹ̀ ti fẹ́ pe ti bẹni lẹ́yìn ẹni ẹlẹ́ni jẹ́jẹ́ ló ń ṣe ilé ayé ẹ̀ ń dáwọn èèyàn sáà ń kọrin bú Ọọ̀ni tílé Ifẹ̀ àwọn èèyàn ń kọrin bú Ọọ̀ni àwọn èèyàn ń ṣe AI fídíò AI fídíò AI fọ́tò oríṣiríṣi náà ń ṣe ẹnìkan kan ọ̀dẹ̀ dá wọn lẹ́kùn ẹnìkan kan ọ̀dẹ̀ sọ pé bí wọ́n ṣe rin ilé ayé wọn ni tàbí bí wọ́n ṣe rìn àmísà o so oríṣiríṣi wọn ló máa sọ wípé tán bá bí mi dáa kí n gbọ̀yọ́ wá mi mọ̀ tí mo sọnù lọ́yọ̀ tí mo ń wá káàkiri kò yé mi mi mọ̀ nǹkan gidi tí ń bẹ lọ́yọ̀ tí mo fẹ́ lọ mú kò yé mi mi màrà tí wọ́n ń dá lọ́yọ̀ tí wọn ò dárú ẹ̀rí ń bò mí tí mo fẹ́ torí ẹ̀ lọ Ọ̀yọ́ mi ìmọ̀ eégún tí ń jó ń bẹ̀ ṣéégún wọn dáa ju olóòlù lọ ni ṣéégún wọn dáa ju olóòlù lọ ni kò dáa téégún ìlú wa pírí dèdè dandandan pírí dèdè dandandan ọ̀yá dandandandandan dandandandandan. So ti Benilin olófin síta ní February 3rd this man Adébọ̀bóyè àrán làwọn threatened to kpai me and said him and his teams are planning to kidnap me. I want the world to see, and if truly you are in New Jersey, I'll report you to the United States Embassy first thing tomorrow morning. Now n tarakùnrin ọ̀kan lélẹ́yìí Adébọ̀bóyè àrán làwọn I promise you one thing lọ́jọ́ tí ọwọ́ mi bá tẹ̀ ẹ́ wàláì tàláì súnmọ́bì láì èmi gangan ni mo máa fi ọwọ́ mi pa ẹ́. ìkànnì wọn ló sọ bẹ́ẹ̀ o ìmọ̀ bọ́yẹ̀ rí dáadáa o ìkànnì wọn ló sọ bẹ́ẹ̀ o ìkànnì wọn ló sọ bẹ́ẹ̀ o lásán pé èèyàn kan kọrin mi ò mọ̀ bóyá ó fi búyàn àbí ó fi búyàn ó ṣàkọrin ó dẹ̀ kí ọ ni sọ́ọ̀ni ló ní kọ́ kọrin búyàn ni kí lọ́kàn wá kò sí nǹkan tó kàn ọ́ ni gbogbo ń tó bá ṣẹlẹ̀ ńlẹ̀ káàró òjìrè nísìn Ọọ̀ni nìkan làwọn ọmọ Ọ̀yọ́ ń bú wọ́n foníjà sílẹ̀ wọ́n ń gbá lápẹpẹ lójú kiri ẹni tí ò rí tí wọ́n rò ni wọ́n rí tí ẹ rò bàbá ń bàbá tí ń lọ nílọ tí ẹ jẹ́jẹ́ well ẹ má jẹ́ ń gba táàmì yín jọ torí Ọlọ́run ẹ má jẹ́ ń gba táàmì yín let me just leave it like that àwíjàre kankan ò sí àwítúnwí asán kankan ò dẹ̀ sí ń bẹ̀ so Ọlọ́run nínú àánú ẹ̀yọ́ dáàbò bo gbogbo wa o àwa mọ̀ wípé Ọlọ́run ní ń pa wá mọ́ ẹni tí ń pa wá mọ́ sì rèé kò tó gbé kọ̀rẹ́ sùn agbára kankan ò lè keep wa safe oògùn kankan ò lè pa á mọ́ Ọlọ́run ọba ló lágbára ìṣọ́ lọ́dọ̀ tí ń dáàbò bò wá ń sàdáàbò bò wá láti inú oyún la fi dàgbà tó báyìí ohun tó ṣe tá a fi tó báyìí ọmọ bí ó ṣe ṣe tá a fi dàgbà darúgbò agbára wa kọ́ òye wa kọ́ kò yí ṣe mọ́ wọ́n kọjá òye wa sọ Ọlọ́run ti ń ṣe òun náà ní kọ́ máa ṣe lọ mo nígbàgbọ́ pé ẹnikẹ́ni tí bá ń gbèrò ìkà sí mi bó léso méjìlá gbogbo rẹ̀ ní ọ̀rẹ́ dànù bólógun náà kan péré yóò wọ mi lójú ayé ẹ̀ kó tó lọ bó ti wù kó nítọ̀hún ó pẹ́ láyé tó bá kọ̀ láti ó jáde láyé gbogbo èso tó ní yóò wọ sàárè kó tó lọ àdàbí n bá ti robi síyàn rí àdàbí n bá sọ pé n tó bá lọ́bẹ̀ kọ́ mọ́ jẹ̀kọ́ bí ó bá ti jẹ́ bẹ́ẹ̀ ayé lóṣù lé bá dandan ayé ni ó fi dandan sí lọ́rùn gbogbo ogi tó bá òsè nígbó àtẹlẹ́ tó sè bá ń gbó wọ́n fòsè sígbó ni iṣẹ́ oríran mi mò ń ṣe n sì pé kẹ́nìkan kan má ṣe tiẹ̀ mo fi Ọlọ́run Elédùmarè búra ẹ̀yìn tí ìwọ díẹ̀ mú ẹnìkan kan rí
kódà kéèyàn ó búyà mi tí ìwọ díẹ̀ mú ń tọ̀hún rí pé yóò bí ó ṣe rí fún ọ ni tàbí nǹkan kan tí ó ṣẹlẹ̀ sí ọ rí kò tí ì ṣẹlẹ̀ rí. They always come to my DM láti máa ṣépè fún mi DM mi. ẹlòmíràn send the voice note I will be like so ń sínwín ni mo ti gbọ́rọ̀ tó kọ́kọ́ sọ ṣépè fún mi ṣé màá wá listen sílẹ̀ tó kù yóò tó máa rìkọ́ọ̀dù mi máa block wèrè dànù ẹlòmíràn máa text wọ́n máa ṣépè wọ́n máa ṣe gbogbo ẹ̀. àwọn náà dẹ̀ láwọn ọmọ tí ń sọ̀rọ̀ wọn ò kọ́ṣẹ́ wọn wọn ò bú wọn wọn ò pè wọ́n ṣàkíyèsí wọn ò sọ pé kán stop. ká ní wọ́n rí ìgbìyànjú the effort ká ní wọ́n rí ìgbìyànjú ńlé ara tí wọ́n fi dá Ọlọ́run nìkan ló lè mọ̀. olórí burúkú eléyìí tó wà l'Amẹ́ríkà ó lóun fi wọ́n ní ó sọ pé ẹni tó bá mọ̀ mí tó lè wádìí mi ó fún ní $100. àwọn ẹni òfò bí àgbọn bẹ̀rẹ̀ náà àwọn náà sọ fún páwọn náà àwọn ó bá ṣèwádìí o. mo wá ní kán jẹ́ kó wádìí mi dáadáa ìdí tó bá rí kó gbé síta kí n tó wà lẹ̀ ní sledgehammer lórí yóò mọ̀ pé mo ní complete ìtàgbésí ayé òun ń gbé mọ́tò lọ pa wá bẹ́ẹ̀ yóò mọ̀ pé mo ní complete ìtàgbésí ayé òun lọ́wọ́ tips nù o kọ́kàn mọ̀ pé mo mọ̀ ní o máa sọ complete ìtàgbésí ayé ẹ̀ bó o ṣe dá Amẹ́ríkà mọ̀ mọ́ visa lottery ló gbé ọ lọ what are you talking about gbogbo complete ìtàgbésí ayé ẹ̀ ni wọ́n sọ àìsọ̀rọ̀ láti ẹjọ́ yìí mò ń bọ̀ ọ̀wọ̀ ẹ̀ bẹ́ẹ̀ ni knockout ẹyọ kan péré náà mo fẹ́ fún ọ $100 ó ló máa fún $100 orí ó kúkú sọ síta gbangba ni mo ti sọ pé kán bá mi wádìí ẹ̀ máa fún ọ lówó èmi ò dẹ́ ń gbọ́ làwọn èèyàn kan bá sọ pé ó ní $100 lòun ò fún ọ èèyàn tó bá lè wádìí mi náà wá wádìí mi ńkọ́ kò sọ̀rọ̀ tó lè dùn mí ọ̀gbọ́ ni ẹ sọ wípé wèrè ló bí mi nítorí jáde níjọ́ kejì nítorí wá kàn ní sledgehammer lórí ẹ sọ pé wọ́n máa ń ṣe akó arápá níran wa nítorí jáde níjọ́ kejì nítorí wá kàn ní ìkò lórí. sọ pé báyìí ni mo ṣe rí bóyá mo mú kan ni àbí mo bẹ́ǹdì ó rí mi ń jọ bẹ́ẹ̀ dé mi mo ṣe ń jó ó rí pé mi ò bẹ́ǹdì gbogbo aṣọ ló bá mi lára dọ́gba orí ọ̀fẹ́ ni ẹ̀bùn tó yẹ kọ́ lọ ń fèèyàn bíi 5, 6, 7, 8 ó fèmí nìkan orí ọ̀fẹ́ ni mímọ̀ ṣe kọ́ mímọ̀ ṣe ò sí ń bẹ̀. owó tí àwọn ọmọ oró $100 yes now àmì ò tó bá jẹ́ léèyàn ní Ọlọ́run mo fọlọ́run búra mi ìdáòtù rèé ọkàn mi ò yí gbérí bọ́ bá yá lọ́la ikú kan ní ọ̀pọ̀ ọmọkùnrin o ó dáa kí n kú bí akin dà kí n kú bí ojo ó wù mí láti kú bí akin dà kí n kú bí ojo. That is it. àìlọ́ba lójo ọ̀pọ̀lọpọ̀ àwọn aláwòrán yẹn wọ́n ti kó wọn láyà jẹ ìjọ́rí tí wọn ò lè jáde láti sọ̀rọ̀ ẹ̀tọ́ wọn dẹ̀ ní àwọn náà gbà ọmọ God bless you mi ní wáyé tí o ta ọkọ̀ sẹ́ńtọ́ wá sáyé tí ò ní kú don't die o ṣé èèyàn kan wá sáyé tí ò ní lọ ni gbogbo ẹni ó wá sáyé ní ọlọ́run alákejì gbogbo àtàrí tí wọ̀run mọ̀nà ní ọ̀wọ́lẹ̀ sùn gbogbo létà tí kí wọ́n pé wọ́n mọ̀ á kí wọ́n kú délé ń bẹ̀ ńjọ́ kan ìbá pẹ́ ìbá ìyá kò sẹ́ni tó wáyé tí ò ní lọ kí la ṣe é lẹ̀ lọ́mátà ìtàn kan la ń kọ́ lẹ̀ yìí àti ìtútàn rárá àti ìtún rárá mo tún ti discover wípé ìwé Samuel Johnson pé 2 wàláì ìwé Samuel Johnson pé 2 oh my God mo tún ti ríṣẹ́ ṣe báyìí nísìnyí kọ́lọ̀ ń jẹ́ ń sùn lálẹ́ ìbáyìí kọ̀ọ̀kan sí lórí igbá ni ìwé Samuel Johnson kejì ò sí lórí igbá ni
òun gangan ló fẹ́ jó original ju eléyìí tá à ń gbé káàkiri lọ torí àwọn ọ̀rọ̀ tó kí ń bẹ ń bẹ àwọn ọ̀rọ̀ fẹ́lẹ́fẹ́lẹ́ ní bẹ́nu ilé tí ń bẹ lọ́wọ́ wa tá à ń gbé káàkiri tá a lára yìí tá a bìlí pé ìwé Samuel Johnson ni ilé tí wọ́n print ní 1921 ni mo ń sọ ń parẹ́ yìí sáwọn ilé tí wọ́n print ní 1933 yìí wọ́n ti yọ̀rọ̀ ẹ̀ gan wọ́n ti ṣàtúnṣe ẹ̀ ní ọ̀jẹ́ ló jẹ́ kó fúyẹ́ ní ọ̀jẹ́ ó nítumọ̀ so gbogbo ọmọ káàárọ̀ oòjíire bóyá láwọn tó ní advice láti fún wa ok bóyá láwọn tó lá advice láti fún wa ẹ láǹfààní àti pè mí wà lálẹ́ Amẹ́ríkà wò sí driver danfo driver ní Mushin ẹ má wọrí tí n bá gbà mú yóò gbàgbọ́ lọ́hùn ọ̀kọlà síbò ń kọlà. Hello sir. ẹ̀ka ìjálẹ̀ ń bẹ̀ o. Yes sir. A ti ń dẹbọ ilé tó dàbí nǹkan tó já wa láyà àwa ti ń respect nǹkan tó máa jẹ́ bẹ́ẹ̀ tipẹ́ láti ìgbà tí wọ́n ti ń pilẹ̀ kínní. Ẹni tí Ṣàngó bá tójú ẹ̀ wọlẹ̀. Kò ní bá wọn bú kò so. Ní bọ́yá lékè. Ká dúpẹ́ fún àforíjì èèyàn tiwa torí pé èèyàn tiwa ni ní ìsìn. Ìyẹn ni Ganiyu. Alaago ọjà. Ọjà. Ẹ kú àforíjì o. Èèyàn wa lè jẹ́. Ọlọ́run dẹ̀ tí ní mú yín kò mẹ́ ní ìsìn. Àṣẹ o. Ẹni bá ké gbàmígbàmí ni wọ́n ń gbà. Inú mi dùn pé ẹ ké gbàjarè síta. Bẹ́ẹ̀ni. I was fortunate to be at Ibadan when Ashipa was why mẹsìn sọ ní ìsìn. Bẹ́ẹ̀ni torí YouTube náà ni bẹ́ẹ̀ni. Ìtayà ló dé fún gbogbo wa nígbà yẹn torí pé mẹ́sìn arákùnrin yẹn lórí o. Kanjú tí Ashipa ní náà ni ọba tuntun yẹn ní. Ọlọ́run dẹ̀ ní dójú tì. Àmín o. Ṣe rí a ti sọ etí mẹ́rin lodó ní ọmọ ẹ̀ á máa lù kò ní gbọ́. Kì í tiẹ̀ ṣe kó dàbí èpè ni. Èpè àwọlẹ̀ ni. Èpè yẹn gan ti ń jà wọ́n before àwọlẹ̀. Èpè yẹn ti ń jà wọ́n but àwọn tún wàásù sí ọba àwàdé. Ó sọ lọ́jọ́ kan ṣe rí kókókó báyìí mà lánàá fàdí tì mo ní Ọ̀yọ́ ẹmọdé ń tẹ́ bọ̀ mo ní ẹ tó fi àtẹ́tẹ́ dì í di báyìí o ṣùgbọ́n àtúnṣe díẹ̀ sì wà o kò gbúdọ̀ bàjẹ́ tán pátápátá kó dẹ̀ má bàjẹ́ làwọn àgbà ti wà níbi kọ̀ọ̀kan àwọn àgbà dáadáa ni o kì í ṣe àwọn àgbà tó wà lọ́yọ̀ọ́ o because èmi sọ gbàgbàgbà pé ó dàbí kò tá gbà ń bẹ̀ mọ́ ìlú yẹn ò ní gbóná mọ́ yín o. Àmín o. We are not so happy because of all this àtàwọn kan tó ń sọ ìtàn káàkiri tẹ́yìn Ọ̀yọ́ kan yí ìtàn ẹ kàn yí wọn ojú òtí yín ni ìkan wọ́n ní ké kan wà sọ́rí nípa òwò ẹrú tí táwọn Ọ̀yọ́ ṣe ó dẹ̀ proud nípa ẹ̀ he was priding in it. I was like what? Àwọn òyìnbó gan tó ń tàyàn lẹ́nu the last statute nǹkan lára àwọn òyìnbó tó dẹrú ó dàbí pé bóyá bí ọdún bíi 5 àbí kan náà wọ́n wó láti ọ̀dà ní
òkú kan ní ìgbèríko kan ní ilẹ̀ Gẹ̀ẹ́sì bẹ́ẹ̀. Ẹ̀yin á máa pe empire and he was confirming that pé gbogbo àwọn empire ti kú. When you know that all empires are actually gone and they are gone forever, they will never come back. Why Ọ̀yọ́ empire, and you are proud of an empire that enslaved people, an empire of thuggery, an empire of banditry, an empire of thievery. No. Ẹ wo Ọ̀yọ́, ẹ lọ tún ara yín ṣe o, ẹ kérò ara yín pa o. Àánú àwọn Adéṣemí gan ni. Kọ̀gbọ́n dandan dáàdì. Ọ̀dọ́mọdé ni. Kọ̀gbọ́n dandan dáàdì. Ẹ ṣe é pọ̀ sir. Thank you. All right sir. Bless you. Yes sir. Kọ̀gbọ́n dandan kí wọ́n ṣàtúnṣe wọn ní ìdí àtúnṣe. Ẹ jẹ́ kí wọ́n máa bá a lọ bẹ́ẹ̀. Ẹ jẹ́ kí wọ́n máa bá a lọ bẹ́ẹ̀ o. Mr. Túndé Okoli o, ẹ pè mí sí nọ́mbà tí 99 parí ẹ̀ o. 091 51479599 0915 1479599 nọ́mbà tí mo ti máa gbọ́ yín dáadáa nù. Hello. Hello, sir. Bàbá o. Yes, sir. Ó mà ga o. Ó lágbára díẹ̀. Ó wà expected. Because àwa náà kò sí kóòtù kankan tí ó jájòjì Ọ̀yọ́. Àti mọ nǹkan tó ń lè ṣe àgbò, you know what they are capable of doing. And then, you know, stupidity dẹ̀ ní preference pẹ̀lú ẹni wọ́n jọ jẹ́ pẹ̀lú stupidity. Because tí o bá sọ̀rọ̀ stupidity gbogbo nǹkan gbóná jọjọ báyìí lẹ̀ fínú ní irú àwọn nǹkan báyìí ṣẹlẹ̀ níbẹ̀ yẹn. Number one, inú mi kọ́kọ́ dùn pẹ̀lú akin tí bàbá wa ọlọ́jà ń ṣe. Because nǹkan tó ń kọ́ nídìí nìyẹn kó má bẹ̀rù kò sí nǹkan tó bá ṣẹlẹ̀. Àìlọ́ba lójó. Yọ pé ọba mi àti ọba ṣáwọn ọba. Àwọn tó kù ti forí mọ̀ wọn ò dẹrú tí jáde sọ̀rọ̀. Kí náà wá gbadé fún wọn jẹ́ lọ dádé padà fún èyí Mákindé. Yorùbá dẹ̀ ní kinní kan kò tún omi ò lè kú kan ò lè jẹ́. Kò ní jòyè lè bàbá ẹ̀ o. So ibi ọkàn títí bàbá kọ́kọ́ ṣe yẹn tiẹ̀ kọ́kọ́ múlù mi dùn. Ìyẹn number one. Then ọ̀rọ̀ tiẹ̀ àti ti Benilimu tiẹ̀ fẹ́ sọ rí nì. Kọ́ má lọ dán o. Anyway, àti ẹ̀mọ̀ pé kankan tẹ́ lè ṣe yín ná. Lágbára Ọlọ́run kò sí nǹkan tí ó ṣe wá. Kò sí nǹkan tí ó ṣe wá. Lágbára Ọlọ́run kò lè ṣe. Irú ti Benili yẹn mọ̀ pé ṣó yé wọn kọ́ mọ́ Ondo State ní Benili. A ò gbọ́rọ̀ lọ́dọ̀ wa lọ́hùn o. Àkọ́kọ́ lèmi area Ìlàjẹ ní Benili. But we will defend our own to the core. Wọ́n máa lè lọ́dún wò wọ́n pàtàn pé ibìkan jẹ́ Ọ̀yọ́ rí ni. Ìtàn lá máa sọ wọ́n dà. So kọ́ máa lè táyẹ̀ àtọ́.